Here is Ijomu Junction in Akure City. Àti pọ̀pọ̀lọpọ̀ ẹrú àwọn olóṣèlú wa ẹ jẹ́ kí gbogbo wa bọ́ wá ó wá máa ṣòṣèlú nílẹ̀ Yorùbá ẹ kọ́ máa bọ̀ a máa gbà wọ́n wọlé àbíkọ́ orílẹ̀-èdè Yorùbá yìí a ti fẹ́ máa ṣòṣèlú a ò ṣe é mọ́ ní Nàìjíríà olùkọ́ pẹ́ wọ́n ti fọwọ́ forúkọ wa jẹ́ kí Ọlọ́run gbàdúrà wa jẹ́ Ọlọ́run gbàdúrà báyìí Ọlọ́run ti gbàdúrà wa láti ọdún kẹta láti wà lẹ́nu ẹ̀ láti bá láti kó òǹfẹ́ fún òmìnira lẹ́lẹ̀ Yorùbá ṣùgbọ́n lẹ́yìn òrẹ́yìn ìgbìmọ̀ jẹ́ àgbáyé ọ̀pọ̀ forúkọ wa láti òmìnira wọ́n ní pé a lọ dá dúró lórí òfin ètò ìsọ̀kọ̀wapọ̀ pátápátá ní gbogbo àgbáyé pẹ̀lú fẹ́ dá dúró a lè dá dúró through self-determination ẹni ìdíjìnà sí ìkóra òun làwọn dá dúró wọ́n ti fún alómìnira o àìmọye orílẹ̀-èdè tí ò tó wà àìmọye orílẹ̀-èdè tó pé 2 million ni wọ́n 5 million ni wọ́n tó lè ń jẹ orílẹ̀-èdè kí ló dé ìbá 80 million ni wá nílẹ̀ Yorùbá 80 million dáńdẹ̀ Yorùbá a lè ti ní gbogbo ohun òní wa ohun tó lọ sí ìgbà kò ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ ni à ń lọ abẹ́jáde báyìí à ń lọ lé wa ilé tó yá kò sí ogun mọ́ kò sí ọ̀tẹ̀ mọ́ kò sí ìyà mọ́ ó ti dópin ìwọ̀n tó ń jẹ́ jíríyà ó ti dópin inú ayé wa bàbá ó jẹ́ jíríyà mọ́ ó tó gẹ́ o abẹ́jáde gbogbo alábàtà là ń lé ayé àtúnyàyà à ń lọ síwájú gómìnà bìsì a máa fi mọ́tò wa kọ yí bì owó jíjẹ mímu láìpẹ́ láìjìnà kò ní pẹ́ o ó tó di pé àwọn ìjọba mùjẹ̀mùjẹ̀ ìbẹ̀rẹ̀ ìdìbò à ń lọ lé wa ó tó gẹ́ o.